bẹ́ẹ̀ mo dúpẹ́ fọlọ́run pé màtásìkò tó ọ̀rẹ́ mi àtàlájì Barrister ó wá kó another level kọjá ibi tí àwọn ìsọ̀bẹ̀rẹ̀ tán lè ní ìgbà tó yá Alhaji Barrister support pé tí n bá lè dá sẹ̀ríà fún ike tí n bá lè dá sẹ̀ríà fún if that is the only way I will assert my authority a lè sọjú nù ẹgbọrú ẹrí kí wọn sọjú nù tó bá ń dá sẹ̀ríà fún àwọn èèyàn kan sọjú nù báyìí pé. wọ́n ti fún yín lọ́rẹ́ so wọ́n á ṣe bẹ́ẹ̀ ni pé. a ṣe bẹ́ẹ̀ pọ́n wọn àrí bẹ́ẹ̀ nígbà tó wá fẹ́ stop ni whisky because kò ń pè mí ní Wasiu. kí ló máa ń pè yín. Whiskey. Oh, whiskey. Okay. He called me whiskey. What's whiskey? Man, that's a real five million. Me ní láti dárúkọ àwọn tí that's a real fún Yorùbá. Tẹ mú fún tẹ fi hàn. No, lójú Alhaji Barrister. Máa mú change fún. Mo change fún. Ọ̀ká mi, ó yé òun, Alhaji Barrister. Of my heart. He's a man of many parts. So Alhaji Barrister wọ́n ti position ni as the number one in Fuji music. To a larger extent, yes. Don't forget, mi rinu ẹ. But bàbá rinu, àríta. Ṣé ọ̀dọ́ wo yàn ṣùṣùṣùṣù láàrin èrò? Kí ló wù lórí? Tó ṣí fìlà orí ẹ̀, gbé sí yàn lórí. Nǹkan tẹ́mi ti ń rò tẹ́lẹ̀ ni pé àbí wọ́n ti ń wò pé àwọn ti ń lọ ni. Kó bí àǹkó tó ń torí mi mọ̀ wípé Alhaji Barrister òun ṣe yàn lásán. Mo mọ̀ ẹ́ fúnra mi pé Barrister is òrìṣà. Yes, mo bí èmèrè ọmọ kan. Kì í ṣe mèrè òrìṣà. Òrìṣà òrìṣà Alhaji Barrister. Tán bá ń pè mí lóríṣà, á jẹ́ pé mo mú òrìṣà yẹn. Ẹ kó wọn tán ni. Mo kó tán látara Alhaji Barrister ni. Alhaji Barrister is òrìṣà. He has knowledge over everything. He has knowledge over everything. And he sees a lot. Bí ti yín náà rí. Oh, mo dúpẹ́ fọlọ́run. Wọ́n ní kò sí topic tẹ́ ẹ lè discuss. Because èèyàn ò lè ní orí ọ̀fẹ́ láti wà pẹ̀lú the calibre of people tí mo wà pẹ̀lú Alhaji Barrister tí mo sọ àtàṣíwájú láti kékeré kí wọ́n má kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn. Ìwọ tó bá Barrister rìn tó bá ṣíwájú rìn tó kẹ́kọ̀ọ́ lára àwọn méjèèjì wọ́n tàn yín ò lè kẹ́kọ̀ọ́ kò lè rẹ́kọ̀ọ́ kankan mọ́ láyé because àwọn yẹn ń ṣalábòsí. They will say tó bá ṣe aṣíwájú nsìn aṣáájú máa sọ ni straight away. Wọ́n ní báyìí dẹ̀ ní ẹ́ wọ́n ní wọ́n lọ́yà o. Tó bá ń ṣe báyìí pé èmi tí mo ṣe báyìí tí mo ṣe àwọn lágbájá ló sọ bẹ́ẹ̀ àwọn yẹn bá wọn nìyẹn. Ọ̀rọ̀ tó o bá lè stand láti defend má sọ fún aṣíwájú má sọ fún Barrister. Tó wọn láṣìírí kan pé. Ẹni tó bá ní confidence ò kì í láṣìírí. Ẹni tó ní confidence kì í láṣìírí. No. Tí wọ́n tẹ bá sọ ẹ sọ ni ẹ dé defend ẹ. Because ó ti ní gbogbo ohun tó máa fi defend ẹ. Délé a lè ròyìn ọ̀rọ̀ Barrister tán. Barrister is not just one river by the backside. Barrister is an ocean ńlá bíi Arctic ọjọ́ máa sọ̀rọ̀ Arctic. Barrister tóbi, Barrister pọ̀ ó pọ̀ nínú ayé gan-an. Àwọn tí ò mọ̀ ni ò mọ̀. Mo ṣe interview kan fún àwọn Fuji musicians kan wọ́n wá sọ nǹkan kan ìgbà tí mo gbọ́ mo ní kì í sábà gbọ́rọ̀ àwọn kan báyìí pa yín. Wọ́n ní there was a time they place àwọn Fuji musicians kan sórí salary. So in fact mo lọ sọ́dọ̀ Alhaji Kollington Ayinla mo wá sọ pé Alhaji pé mo gbọ́ pé Alhaji Wasiu Ayinde máa ń fún yín 500,000 naira ní oṣooṣù. Though àwọn sọ pé wọ́n lówó fẹ́ràn. Ṣé lóòótọ́ ni Alhaji Wasiu Ayinde fi sórí monthly salary 500,000? It's a laughing talk. Kò rí bẹ́ẹ̀.
rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. òkè báwo ló ṣe rí. wọ́n ń fún àwa onífújì lówó kan lóṣooṣù but òun ló wà in charge láti máa gba owó entertainment allowance náà ń pè é. nínú ẹ̀ ló ti ń fún mi ní 500,000. kì í ṣe direct owó lóṣooṣù. I don't know but nǹkan tá bá sọ fún yàn tí ò bá lé á dín. nǹkan tí mo gbọ́ ni ẹ̀mí wẹ́ bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bí ó jẹ́ bẹ́ẹ̀ ó ṣe é mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń gbọ́dọ̀ ìyàwó dẹ̀ stop ẹ̀mí ìdẹ̀rí gbà mọ́ bí ẹ̀ẹ̀mejì náà bẹ́ẹ̀ mẹ́ta mo gbà á. but kí ni relationship ẹ̀yin àti wọ́n sìn. ṣé Wasiu Ayinde. bẹ́ẹ̀ wọ́n expect pé kẹ́ visit wọn nígbà burial tìyá wọn. Oh yeah, you are right. I called him. kò pé fóònù ẹ̀ kò pè mí padà kò ṣe kan. mo tún wá rántí pé ńgbà tí ó di happy new year I called him again. kò gbé call. What's wrong with this boy? bóyá wọn busy. ẹ̀pẹ́ yìí náà ti busy bẹ́ẹ̀ rí. mo ti busy bẹ́ẹ̀ rí kí ni ṣé ó ń gbégun kó ni àbí ó ń gbégun. bó bá dẹ̀ ní torí pé òun jẹ kí ni ṣe ń pe olórí ọmọ ọba ó jẹ olórí ọmọ ọba yẹn fún agboolé wọn níjẹ̀bú kì í ṣe ní ọ̀dọ̀ tèmi olórí gbogbo ní Fuji. nínú nǹkan tí mo ní ni kì í dẹ́ ń ṣe owó federal government ta ló sọ pé owó federal government owó ní federal government fẹ́ kó fún yàn kan ṣé federal government wa tẹ̀ ń wò yìí ìjọba Nàìjíríà jọ ìjọba kan tó máa lọ fún yàn kan ní nǹkan pé lọ kó fáwọn èèyàn. I stand to be corrected, I stand to be challenged. níbo ni federal government kan ti kó jáde fún Wasiu Ayinde pé kó máa lọ pín fáwọn èèyàn kan ṣé ìjọba ń ṣe irú ẹ̀ ni. èmi rò pé ńgbà yẹn àǹfààní àti orí ọ̀fẹ́ yẹn ó yọ fún mi ni wọn ò ké gbàjarè ìṣẹ́ ìyà àbí ebi wá bá mi. àwọn tí ń dẹ̀ fún bí inú mi ṣe rí sí wọn ni mo ṣe ṣe. àwọn tí ń fún wọn ò ṣẹ̀ mí kábàá ní pé mo dá wọn sọ́tọ̀ mo kàn wo àjọṣe àti position ní àsìkò yẹn láti yọ̀sọ́ lọ́wọ́ ọba lọ́rùn yìí máa sọ̀rọ̀ actic Barrister tóbi Barrister pọ̀ ó pọ̀ nínú ayé ó pọ̀ nínú ayé gan-an àwọn tí ò mọ̀ ni ò mọ̀. mo ṣe interview kan fún àwọn Fuji musicians kan wọ́n wá sọ nǹkan kan ìgbà tí mo gbọ́ mo ní kì í sábà gbọ́rọ̀ àwọn kan báyìí pa yín wọ́n ní there was a time they place àwọn Fuji musicians kan sórí salary so in fact mo lọ sọ́dọ̀ Alhaji Kollington Ayinla mo wá sọ pé Alhaji pé mo gbọ́ pé Alhaji Wasiu Ayinde máa ń fún yín 500,000 naira ní oṣooṣù though àwọn sọ pé wọ́n lówó federal government ní pé ẹ̀ẹ̀mejì àbí nǹkan làwọn gbà. tó ní Alhaji Wasiu Ayinde fi yín sórí monthly salary 500,000. It's a laughing talk. kò rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. òkè báwo ló ṣe rí bẹ́ẹ̀ báwo ni ó ṣe rí bẹ́ẹ̀. ṣé ẹ rí àwa èèyàn aburú púpọ̀ wọ́n ń fún àwa onífújì lówó kan lóṣooṣù but òun ló wà in charge láti máa gba owó entertainment allowance náà ń pè é. nínú ẹ̀ ló ti ń fún mi ní 500,000. kì í ṣe direct owó lóṣooṣù. I don't know but nǹkan tá bá sọ fún yàn tí ò bá lé á dín. nǹkan tí mo gbọ́ ni ẹ̀mí wẹ́ bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bí ó jẹ́ bẹ́ẹ̀ ó ṣe é mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń gbọ́dọ̀ ìyàwó dẹ̀ stop ẹ̀mí ìdẹ̀rí gbà mọ́ bí ẹ̀ẹ̀mejì náà bẹ́ẹ̀ mẹ́ta mo gbà á. kò ju mẹ́ta lọ. fún àwọn míì tí mo bá sọ̀rọ̀ irú kámọ́lánsà wọ́n ní àwọn gbà for so many months mo wá fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ one then number two mo fẹ́ mọ̀ ṣé o federal government náà bówó yín. there was a time tó jẹ́ pé bí ọdún kan sẹ́yìn sí wọ́n máa ń fún wa lówó kì í ṣàwà nìkan àti eléré tó ń fún lówó á fẹ́ tó bí 20 tó ń fáwọn èèyàn lówó máa fún wọn lóṣooṣù ni wàá kàn gbọ́ wà láti. lóṣooṣù. yes. àwọn olórin. yes olórin tí Alhaji máa ń fún. ṣé àwọn olórin yẹn wọ́n kàn fún wọn ní. wọ́n kàn máa fún wọn. bí give cash gift. yes pé àgbàlagbà làwọn ilé ẹjọ́ kan lè máa tó dẹ̀ pé wọ́n. bí àwọn olórin wọn náà fún.
mi ì lè mention. reason tí mo ṣe béèrè ni pé nísìnyí lẹ sọ pé wọ́n fún àwọn nǹkan ní owó but irú eléyìí ṣe bóyá èmi ni mi ò dẹ̀tílẹ̀ láti fi mọ̀ but irú nǹkan báyìí tá bá rí ẹni tó ń ṣe irú nǹkan báyìí ká sọ jáde kéèyàn dẹ̀ lù wọ́n lọ́gọ̀ ẹnu pé wọ́n try wọ́n ṣe ń béèrè. mi ò lè sọ pé àwọn olórin báyìí ni wọ́n ń fún bẹ́ẹ̀ tí mo mọ̀ dájú pé àwa tá à ń gbà èmi náà ń gbà. ó dàbí salary àmì. yes wọ́n máa ń fún wa lóṣooṣù alert àdẹ̀gbà bíi 1 year 2 months. kó ló gbẹ ìgbà tó di pé why ó lé mi tẹ́lẹ̀ ìgbà máa fi omi ló máa fi ta yín ó máa ṣe omi ló máa fi ta yín non stop kí ni yẹn. ayé kan ni máa sọ mbẹ mi ní sọ̀kan torí pé ńgbà tí mò ń ṣe nǹkan yẹn kò sí kankan nu àwọn tí orí ọ̀fẹ́ yẹn kàn tó tọrọ lọ́wọ́ mi o tí yóò bá dẹ̀ tọrọ lọ́wọ́ ẹ ìwọ̀n ló máa gbójú gbóyà láti máa sọ ọ̀rẹ́ ń jọrẹ ọ̀rà ń jọra èmi rò pé nígbà yẹn àǹfààní àti orí ọ̀fẹ́ yẹn ó yọ fún mi ni wọn ò ké gbàjarè ìṣẹ́ ìyà àbí ebi wá bá mi àwọn tí ń dẹ̀ fún bí inú mi ṣe rí sí wọn ni mo ṣe ṣe àwọn tí ń fún wọn ò ṣẹ̀ mí kábàá ní pé mo dá wọn sọ́tọ̀ mo kàn wo àjọṣe àti position ní àsìkò yẹn láti yọ̀sọ́ lọ́wọ́ ọba lọ́rùn ni. so nínú nǹkan tẹ́ nílẹ̀ tí. nínú nǹkan tí mo ní ni kì í dẹ́ ń ṣe owó federal government ta ló sọ pé owó federal government owó ní federal government fẹ́ kó fún yàn kan ṣé federal government wa tẹ̀ ń wò yìí ìjọba nàìjíríà jọ ìjọba kan tó máa lọ fún yàn kan ní nǹkan pé lọ kó fáwọn èèyàn. I stand to be corrected, I stand to be challenged. Níbo ni federal government kan ti kó jáde fún Wasiu Ayinde pé kó máa lọ pín fáwọn èèyàn kan ṣé ìjọba ń ṣe irú ẹ̀ ni. Most of what I did for Buhari administration when Buhari was in government before Buhari came aboard, everything was borne out as a self-sponsored, our own contribution to a greater Nigeria tí aṣíwájú máa later wá assume mo ṣe assume ẹ yìí because àwa mọ̀ ń gbà yẹn pé pact tó wà láàrin aṣíwájú àti Buhari ni pé rub my back I'll rub yours so ibi tó gàwá bá ti ń lọ ń gbà yẹn àá gbọ́dọ̀ tẹ̀lé. Kò possible fún mi kí n máa gbéra mi ní nǹkan tí mi ò jẹ́ níwájú àwọn èèyàn nítorí pé mo jọ ọmọ aṣíwájú ihun tó bá rán mi mi lè ṣe owó tó fún mi mi lè ná torí ìtọ́ fún mi mi lè fọwọ́ bò ó àṣírí tí ò bò ní which department of the federation ló fún mi lówó yẹn pé kí n pín fáwọn èèyàn. They should be able to come up with proof and and facts and findings to buttress it that owó federal government ni but tí o bá ṣe kan fún èèyàn ẹ̀tọ́ ẹ̀ ò bọ́ sí public kò sọ pé mo ṣe fún lábájá mo ṣe fún tàmẹ̀dò like I said earlier wọn tọrọ lọ́wọ́ mi wọn kí gbàǹjarè ìyàwó bá mi àti iṣẹ́ wọn lébi ń pa wọn I did it as a mark of looking for unity and to say hey ó ń dùn fẹ́ mi o. yeah, out of what God has given me. ó ń dùn fẹ́ mi o kí o wà náà kájọ máa ní orí ọ̀fẹ́ nǹkan tá à ń sọ yìí ṣóun ló máa dàgbésí ayé fún wọn ni kí ló owó yẹn fẹ́ rà fáwọn tá à ń fún yẹn tó jẹ́ bàbàrà tí n máa fọwọ́ sọ̀yà pé ẹ mú fún lágbájá no you don't say that. nínú àwọn tẹ fún ṣó ó tó 38 months tẹ fi san. of course. kò ń ṣe 2 months. 38 months 2 months but there is proof for it. ìbáwọn èèyàn mo fi sí díẹ̀ it doesn't come directly from my account I put somebody in on behalf of that and that person I put on behalf still has evidence of them. ṣebí bank náà ti ń ṣe kí n ṣe cash tó ń gbé lọ sẹ́nu ọ̀nà lé anybody but I don't want to talk about it because of one thing I said wọn ò tọrọ lọ́wọ́ mi
wọn kì gbàǹjarè wá bá mi so ntí òkè gbàǹjarè ẹ̀ wá bẹ́ẹ̀ tí ò tọrọ lọ́wọ́ ẹ̀ ó wà lè sọ di nǹkan tó máa discuss báyìí no I don't like it bẹ́ẹ̀ kì í ṣòwò federal government. All right. Before we wrap up, only just 3 more questions. Okay. Last year, around March, mo ṣe interview fún Ayọ̀kúnlé Ayọ̀lọ́wọ́. Lẹ́yìn ìgbà ẹ̀dẹ̀ ti jáde, ẹ ti sọ lórí gold mine, ẹ ti sọ your own side of the story. Is there a possible reconciliation láàrin méjì? Not for him to come and work for you, but kan rí yín kẹ́ kan kíra pé you have contributed to my music. Ẹ sọ kí ni kan fún ẹ délé. Àwọn àfáà tó ń kọ́ ọmọ ní kéwú, àwọn àfáà wa tó ń fọlọ́run mọ̀ wá, gbogbo nǹkan tó lọ́rùn ni kúlù ṣe ìfàní nàlá báàkì àdùn sàmùdù láyà mọ́tò wà báadà làwọn àfáà wa máa ń sábà sọ fún wa. Èmi máa ń sọ fún yàn ẹni tó mọ̀ pé o sì máa bá ṣọ̀rẹ́ tó mọ̀ pé ìjọkànjọkàn sì ń bọ̀ orí ọ̀fẹ́ ẹ̀ka ìbára yín sọ̀rọ̀ ó máa yọ má bà jàjà díjú tó bá ṣẹ̀ ìwọ̀n ni kò bínú tó o bá bínú tí gbogbo àwọn èèyàn bá sọ fún ẹ pé ó yẹ kó bínú ó yẹ kó bara jẹ́ ìwọ ni wọ́n mọ̀ ìdí tó o ṣe bínú ó tún ṣe é ṣe kó rí ọ̀fẹ́ àti ṣepọ̀ kó yọ lọ́la ṣùgbọ́n tó o bá lọ jàjà díjú torí ọ̀fẹ́ yẹn bá máa yọ a lè sọ bí tó ti máa yọ ó lè jórí ọmọ ẹ wò jà tí bí a sọ pé Alhaji Barrister pẹ̀lú Alhaji Kollington bára wọn jà ó rọ̀bà àwọn méjèèjì ní nǹkan dáadáa àìfẹ̀lẹ̀ kébò sílẹ̀ àìfẹ̀lẹ̀ jó àsìkò yẹn ọmọ àwọn méjèèjì fẹ́ fẹ́ra wọn kò wá sí bí bàbá méjì ṣe lè máa bára wọn fa wàhálà táwọn ọmọ wọn bá fẹ́ra wọn lójú ayé nǹkan tó dáa ni wípé ẹ̀kọ́ ńlá làwọn èèyàn máa kọ́ ní ẹ̀ you see bàbá pẹ̀lú bàbá ń jà ẹwà àwọn ọmọ fẹ́ tún ọjọ́ iwájú wọ́n fẹ́ tún ṣe èyí tó fẹ́ra wọn nínú ọmọ Alhaji Kollington àti Alhaji Barrister tó bímọ fúnra wọn ọmọ yẹn wà ń bẹ̀ dọ̀la symbol of àjọṣepọ̀ ni tí ọmọ yẹn bá máa ròyìn rẹ̀ á ní ìyáwó Alhaji Kollington ló bí bàbá òun Alhaji Barrister ló bí ṣáàlè ìrèsì yẹn fàtàyè máa fi parẹ́ fàbàdà ẹ̀jẹ̀ ti wọra wọn. ìdí tí èèyàn ṣe gbọ́dọ̀ máa ṣàsọtán ọ̀rọ̀ nìyẹn tí gbogbo èèyàn tí èèyàn bá ṣe nǹkan kan tó bá kù díẹ̀ káàtó fún ẹ ẹ̀gbọ́n àwọn tó ń ka bíbélì mo like àwọn phrases kan nínú bible táwọn èèyàn bá ń kà wọ́n ní bínú má ṣe ṣẹ̀ má sì jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nítorí tí a láti sọ fún ẹ is a cautionary word ni pé caution yourself for whatever action you're gonna take ẹni tó ṣe burúkú fún ẹ láàárọ̀ ó lè padà wá ṣe dáadáa fún ẹ kílẹ̀ tó ṣú àti tutọ́ sókè àti fojú gbà èèyàn tí lè forgive táyé máa fi parẹ́ òun lẹ́nu tó fi ìyá mi panu tó fi ìyá mi tayín because orin tá à ń kọ òde bí kò fi ìyá mi tayín náà kò yẹ kó dé bẹ́ẹ̀ náà ìyá mi ọlọ́run mi nìyẹn méjì lọ́lọ́run tó wà ọlọ́run tá a rí tó ń gbé ayé wa ṣe rímbirímbi àtọlọ́run ìyá tó dẹ̀jẹ̀ lé wa lórí bá àrí kan má mi ṣe púpọ̀ nú ayé mi gan ó ra ayé tó pọ̀ ó rà gbé fún mi lèmi ṣe máa ń láìka àwọn ọmọ táwọn tó bí wọn bá ra ayé gbé fún bí irú Pasuma màmá ẹ̀ ra ayé gbé fún àjọṣe àárín mi àti Pasuma was as a result of deep understanding tí màmá tó bí Pasuma tó put into the whole thing about ìgbésí ayé ọmọ ẹ̀ ó jẹ́ ìyá tó fẹ́ dáadáa fún ọmọ ẹ̀ ìyá Pasuma
lọ́hùn kó túnbọ̀ bá mi ṣe kún sí mi fún wọn àti ìyá mi wọ́n á máa fi odindi ẹran ránṣẹ́ sí mi àròkọ ní odindi ẹran táwọn bàlíngà ni wọ́n fi rán àbí Matthew ìdílówó wọ́n á ra ẹran wọ́n á ra gbogbo nǹkan tẹ́nu oúnjẹ wọ́n á fi ránṣẹ́ sí mi gbogbo nǹkan tẹ́nu oúnjẹ tó ń fi ránṣẹ́ pátápátá ló nítumọ̀ bí ìyá tó bèmí náà ṣe fàlàjì Barrister nìyẹn àwọn abiyamọ dáadáa máa ra ayé gbé fún ọmọ wọn ìyẹn ló jẹ́ kí n nífẹ̀ẹ́ Pasuma bí ojú mo nífẹ̀ẹ́ bí ojú nítorí pé kí ni mo dẹ̀ máa ń sọ fún ti bá rí pé ìyá dáadáa ló bí ìyá ẹ̀ ra ayé gbé fún ayé ò dédé dùn fún bó ṣe dùn fún yẹn náà ìyá yẹn ti ra ayé tó pọ̀ fún dáadáa kò dẹ̀ ní ṣìlò lágbára Ọlọ́run púpọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Fuji nípa ẹ ti conclude àyẹn lọ́wọ́ ká tó bọ́ sórí ọ̀rọ̀ Fuji. mo ń bọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Fuji but nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tó kó pápẹ́ sí mi lọ́wọ́ àtẹsẹ̀ tí mi ò fi nílé sọ máa kàn ṣe máa gbójú sẹ́gbẹ̀ẹ́